Ẹ kalẹ́ o, ṣé dáadáa lẹ wà o? Ẹ dákun ṣé ń gbọ́ wa o? Torí a gbọ́dọ̀ máa béèrè pé ṣé ń gbọ́ wa? Ẹ dákun ṣé ń gbọ́ wa o? A ní ká wá rán yín létí ni o. A ní ká wá rán yín létí ni o, ẹ̀yin ọmọ Yorùbá tọkàntọkàn. Tẹ́ ẹ bá ń gbọ́ mi, ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ̀ ń gbọ́ mi o. Mo ní wá rán yín létí ni, kí n sì sáré sọ̀rọ̀ níwọ̀nba bóyá bíi wákàtí tó máa ṣẹlẹ̀ lọ́la. Àwọn tó máa lọ ṣe, tán máa lọ sí ọ̀dọ̀ àwọn pípù yìí lọ́la àtàwọn Ìbà Ìgbòho torí àwọn tí wọ́n ti ń ṣèkà wọn. Tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ join group àbí tẹ́ mọ̀ pé ẹ fẹ́ join prayer yìí, ẹ lè ṣe hi sí mi lórí WhatsApp mi. Tẹ́ bá ti ṣe hi sí mi lórí WhatsApp mi, a máa send Zoom meeting yẹn fún yín, mo máa send Zoom meeting yẹn, ẹ lè join. Ẹ jẹ́ kí gbogbo àjọ ṣe prayer yẹn papọ̀. Warrior ní gbogbo wa. Lótìtọ́ àwọn èèyàn máa mọ̀ pé máa lọ bí iṣẹ́. Ẹ ṣé tèmítèmí, mo kí yín. Odion, Ọmọwùmí Sandra, Alabi Akeem, mo kí yín. Basiru, Bisiri you. Ẹ káàárọ̀. Ọlá Gold Monet, mo kí yín. Bukola Sodipo, ẹ má bínú. Mo kí yín, ẹ káalẹ́. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀, mo kí gbogbo yín. Alabi, ẹ ṣeun Akeem, Owólabí, mo kí yín, ẹ ṣé. Yẹ́misí, mo kí yín, ẹ dákun. Ẹ má bínú. Okay, mo ń gbọ́. Ẹ má bínú torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́, ẹni tó bá mọ̀ pé ó ní ìdí group yìí tó bá fẹ́ join prayer team ní alẹ́ àti bẹ̀rẹ̀ láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn. But òní ni àkágbá ètò yẹn nílẹ̀. Bukola Sodipo, mo kí yín. Ògúndímú, mo kí yín ìyá wa, ẹ káàbọ̀. Prince Temi, mo kí yín o. Alabi, mo kí gbogbo yín. Mo kí yín, ẹ jọ̀ọ́. Samko Success. Fún àwọn tó wà nílé lọ́wọ́lọ́wọ́ àti fún gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lórí agitators. Tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ join, ẹ ṣe hi sí mi lórí WhatsApp mi. Ẹ máa join Zoom meeting yẹn so that tó bá ti di aago 3 òru, tó bá jẹ́ pé Nàìjíríà lẹ́wà tàbí Germany lẹ́wà, ó máa jẹ́ bí aago 2 òru. Ó máa jẹ́ bí aago mẹ́jọ ní American time. Lọ́dọ̀ mi bíbá ẹni ìsokú bóyá bí kí n sọ pé bóyá bí 15 minutes to 3 ṣùgbọ́n ẹ ṣe hi sí mi lórí WhatsApp mi. Màá sẹ́ndì kíní yẹn sí yín, ẹ máa lè login. Ṣùgbọ́n ẹ make sure pé ẹ ní Zoom lórí fóònù yín. Tẹ́ bá ti ní Zoom lórí fóònù yín, ẹ jọ̀ọ́ fún àwọn akọni àti Sunday Igboho. Àwọn la wà fún. Kasmo Media, mo kí yín, ẹ káalẹ́ sà. Yétúndé Máyọ̀mí, mo rí yín, ẹ káalẹ́. Ọmọlúàbí, mo kí yín. Ẹ ṣe hi sí mi. Ẹ jọ̀ọ́, ẹ ṣe hi sí mi. Gbogbo wa náà ni ẹ jẹ́ kí n pin nọ́mbà mi, WhatsApp nọ́mbà mi fún yín. Ẹ jẹ́ kí n pin WhatsApp nọ́mbà mi, gbogbo nọ́mbà mi, gbogbo àwọn nọ́mbà mi pátápátá ni mo fi ń ṣe WhatsApp. Nọ́mbà mi méjèèjì tí ẹ mọ̀ pátápátá ni mo fi ń ṣe WhatsApp. Ẹ jẹ́ kí n play +2 +2 11 54 12 9235. WhatsApp nọ́mbà mi nìyẹn. +201. Ẹ má bínú. Ẹni tó bá lè bá mi pín kíní yẹn kó bá mi ṣe. Okay, màá ṣe ní bíbá. Ẹ há dì mí lórí WhatsApp pẹ̀lú náà.
add mi lórí nọ́mbà yẹn tẹ́ bá ti add mi lórí nọ́mbà yẹn mo máa send invitation yẹn fún yín so that ẹ máa lè ríbi join tí prayer yẹn bá ti bẹ̀rẹ̀ ẹ̀yin abiyamọ tòótọ́ ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ ọmọ yín dénúdénú tẹ́ dẹ̀ nífẹ̀ẹ́ Oòduà Yorùbá tẹ́ dẹ̀ nífẹ̀ẹ́ pé àwọn tó wà nílé tí wọ́n ń jìyà lọ́wọ́lọ́wọ́ tí ẹ nífẹ̀ẹ́ wọn dénú ẹ jọ̀ọ́ ẹ̀yin náà lè darapọ̀ ẹ̀yin abiyamọ. àdẹ̀móró inú wọn à ń gbọ́ pé Sẹ́ríkì ó ti kúrò àmóró tí àwọn ìjọba wa ń ṣe fún wa àmọ́ oró tí àwọn ìjọba yẹn ń ṣe lọ́wọ́lọ́wọ́ àmọ́ èrò inú wọn torí ẹ mọ̀ pé ìkà ni wọ́n ìkà ọ̀dájú ènìyàn ni wọ́n nọ́mbà mi ni mo pín sísàlẹ̀ yẹn ẹ pè mí lórí nọ́mbà yẹn ẹ send hi sí mi ẹ ṣe hi sí mi màá send invitation yẹn sí lẹ́sẹ̀kẹsẹ̀ but ẹ bá ṣe hi yẹn sí mi ẹ kàn sọ fún mi pé fún prayer ẹ jẹ́ kí n mọ̀ pé prayer lẹ wá fún prayer màá send invitation yẹn sí ẹ join wa ẹ jẹ́ kí gbogbo wa jọ ṣe ìròyìn tí mo tún rí ẹ̀yin náà ẹ wo bí wọ́n ṣe ń ṣe wá nísinmi kò kí ṣe wípé no going back ni kì í ṣe wípé bóyá adájú àbí àwa náà di ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ọmọ tí wọ́n kọ́ nílé eré ni wá ọmọ tí àwọn òbí kọ́ ni wá àwọn ò kì í ṣe ọmọkọ́mọ àdẹ̀ kì í ṣe ọmọ burúkú àwọn ò kì í ṣe àwọn ọmọ tí wọ́n kọ́ wa ní ẹ̀kọ́ àdẹ̀gba ẹ̀kọ́ ọmọ tí wọ́n kọ́ tó gbẹ̀kọ́ ni wá ṣùgbọ́n àwọn bàbá wọn ti jẹ wá máyé tí a bá dojú ogun kọ wọ́n àwọn eléyìí ò dúró nídúró pé kí wọ́n má pa wá wọn ò dúró nídúró pé kò sí nǹkan tó kàn wọ́n nípa tàwa wọ́n láwọn lè pa wá wọ́n láwọn lè ṣe nǹkan táwọn fẹ́ fún wa àwọn lè ṣe ibi yẹn fún wa àwọn lè ṣèkà yẹn fún wa talent tó ń pè mí lórí imo tó ń pè mí ní fídíò kọ ẹ jọ̀ọ́ ẹ má pè mí ní fídíò kọ mi ò gbé fídíò kọ ẹ má kọ mí ní fídíò kọ kó má jẹ́ pé bẹ́ẹ̀ máa block yín ẹ má pè mí ní kí ló dé ń pè mí ní fídíò kọ ẹ dẹ̀ ń pè mí ẹ mọ̀ bóyá òhò ni mo wà bí kan ẹ má máa pe obìnrin ní fídíò kọ mọ́ ló máa fi dàbí pé òun wá máa ń le síra wa tẹ́ bá pè mí ní normal call máa gbé call yín but ẹ má máa pè ní fídíò call mọ́ obìnrin ẹ mọ̀ bóyá ọkọ wà nílé mi ẹ má kàn déédéé máa call mi anyhow ẹ mọ̀ bóyá òhò ni mo wà ẹ má máa call mi ó tún wá jóoru ẹ má call mi ẹ mọ̀ bóyá photoshop lásán tí mo gbé sára gan ẹ mọ̀ bóyá tẹ́ bá pè mí ní rí bóyá fúrọ̀ mi àtọyàn mi méjèèjì ni mo máa kó síta ọ̀rọ̀ tá à ń sọ àwọn ń ba ayé wa jẹ́ lójoojúmọ́ ni ta lẹni tó ń kọ̀ mí mi ìmọ̀ tẹ́nìyẹn fẹ́ mi ìmọ̀ adẹ̀ ń gbé kọ́ọ̀lù kò kí lẹni yìí ta lẹni yìí báyìí. ta lẹni tó ń kọ̀ mí báyìí. mo ní kẹ́ má kọ̀ mí ní fídíò tá a bá tún wá ń bára wa jà nísìn á dé bíi pé nǹkan míì ni kò dẹ̀ ní dá ká máa bára wa jà kò ní dá ká máa búra wa kò ní dá ká máa pariwo mọ́ra wa mo wá síta pé kí aago sí fún ẹni tó gbé odó mì ìdúró òbí ẹ mọ̀ sọ pé ó disappear ẹ gbọ́ nǹkan tán sọ ni wọ́n ní ìlú táwọn ti wà for the past 50 years for the past 50 years làwọn ti ń gbé ibẹ̀ yẹn wọ́n lérí wọ́n léka gbogbo tán ń ṣe ẹ̀mọ̀ bóyá ń pretend ni àwọn tí wọ́n ń pa kúkúrú tí wọ́n ń pa gígùn móró tó wà nínú wọn àwọn Boko Haram tí wọ́n wà nínú igbó tí wọ́n kó pamọ́ ńkọ́ tí wọ́n fẹ́ láńkọ́ ṣé móró tó wà nínú wọn ni lè mọ nǹkan tí wọ́n ṣe lè ṣàsopìyè ẹ mọ̀ sọ pé wọ́n disappear tán bá láwọn disappear bẹ́ẹ̀ yẹn just like that tí wọ́n bá padà ń kógun jà àwọn ọmọ wa tó wà lọ́nà oko ńkọ́ is better kí wọ́n kọ́kọ́ lọ ní kí ìjọba gangan tọwọ́ bọ̀wé fún wa kán kọ́kọ́ kúrò lórí ilẹ̀ wa kán wá tọwọ́ bọ̀wé kán gba ìwé láti ọ̀dọ̀ wọn wá pé ókè o ń tẹ́ ẹ ní àǹdẹ́ kíní tó gbé síwájú ilé rẹ̀ ń tó gbé síwájú ilé ẹ̀ yóò kọ́kọ́ máa gbé kúrò náà kò sí nǹkan tó ń jẹ pé kó ṣe bí ọlọ́ba ní ààfin ìlú wa kò lè máa ṣe bí ọlọ́ba nílùú wọn máa kọ́kọ́ gbé kíní yẹn wọ́n kọ́kọ́ máa pa kíní yẹn rẹ́ ná ìbọn tí wọ́n dẹ̀ bá nínú ilé wọn ìjọba gbọ́dọ̀ ṣe investigation lé lórí mo pè é sí nísìsiyìí kí Mákindé máa gbọ́ mi ó gbọ́dọ̀ ṣe investigation ẹ̀yin ọlọ́pàá gbọ́dọ̀ ṣe investigation ibi tó ti rí àwọn ọ̀bọ̀n tí wọ́n náà rì mọ́lẹ̀ yẹn àwọn ọ̀bọ̀n tí wọ́n yìn tí wọ́n gbà ní ọwọ́ wọn ẹ gbọ́dọ̀ ṣe investigation lé lórí tó bá jẹ́ pé ìjọba òtítọ́ ni ta ni ẹ jẹ ìjọba lé lórí ẹ ń ṣe ìkà fún àwọn ènìyàn
ẹ jẹ́ ká jọ gbọ́rọ̀ tí Ìbà Sunday sọ níbí báyìí torí wọ́n padà invite wọn, wọ́n padà ṣe interview fún wọn lálẹ́, but àwọn èèyàn ní pé àti wọn gbọ́dọ̀ jáde síta. Ẹni interview tó ń bá dẹ̀ wá kì í dẹ̀ ṣe gbogbo interview náà máa gbà, but wọn bá tán bá gbà tán gbà nínú àbẹ́tẹ̀ wọn. a máa bá yín gbé lókè, ẹ̀yin náà máa gbọ́rọ̀ tí wọ́n sọ lálẹ́ yìí. ọ̀la lọ̀la onílò ní jẹ́ kò tí ì pọ̀ ọ̀la lọ̀la jẹ́, onílé ní jẹ́ ni abẹ̀ lọ́wẹ̀, onílé ní jẹ́ ni abẹ̀ lọ́wẹ̀. Ẹ dìde, ẹ jígìrì, ẹ support ọmọ yín. Ẹ gbọ́dọ̀ jẹ́ kójú ó tì wá lọ́tẹ̀ torí tí eléyìí bá fò wá ru, tí àwọn pípù bá ti ń rẹwà jẹ, ti ń rẹwà láyẹ̀jú, wọ́n ti ń rẹwà lára pàrẹ́pà, wọ́n ti rẹwà ní ìrẹ́kúrẹ́. Ẹ̀rí bí wọ́n ṣe ń rẹwà ni, wọ́n ń rẹwà pa, wọ́n ń rẹwà tà, wọ́n ń rẹwà tà lẹ́ẹ̀mẹwàá. Kí ló dé? Ṣógun láyé ni? sáwa nìkan ni? sáwa nìkan ni? Yorùbá nìkan ni? Kí ló dé? Wàhálà yẹn ti pọ̀ jù lójoojúmọ́ 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 lójoojúmọ́. Kí ló dé? Yorùbá ni o, Yorùbá ni. Kí ló dé? wọ́n ń pa kúkúrú, wọ́n ń pa gígùn. Kò sí sinmi láàárọ̀, kò sí sinmi lọ́sàn, kò sí sinmi lóru. Ẹjọ́ ni ní ojoojúmọ́, wàhálà ni ní ojoojúmọ́. A lè farada mọ́, a lè farada irú ìyà yìí mọ́. Ìyà yẹn ti pọ̀ jù. A lè farada ìwà burúkú yìí mọ́. Ìwà tí àwọn bàbá yẹn wù fún wa ti pọ̀ jù. Ìwà ọ̀dájú làwọn bàbá yẹn wù. Wọn ò kọ́ kílẹ̀ oṣù, wọn ò kọ́ kílẹ̀ oṣù. Wọ́n láwọn ò rán wa níṣẹ́, wọ́n ní nǹkan tó bá wù wọ́n làwọn lè ṣe fún wa. Ǹjọ́ wa yẹ kí wọn náà accept irú nǹkan bẹ́ẹ̀ yẹn? Ẹ jẹ́ wá jẹ́ ká wo, kéde ká jọ wo nǹkan o, bóyá nǹkan tí wọ́n ṣe ò dá o. Ìwà tá à ń sọ àṣẹyìn, ẹ̀yin lẹ ṣe tí ò tọ́. Àwọn bàbá wa náà dẹ̀ ní ìjẹkújẹ ló bá tiwọn jẹ́ débi tí wọ́n délé ní. Ìjẹkújẹ láìmọ̀ wípé wọ́n fẹ́ kó yín lẹ́rú ni. Tó tún wá yẹ kẹ́ máa support wọn gbà tẹ́ ẹ rí ọmọ tó lè fight fún yín, tó yẹ kẹ́yìn náà máa tiẹ̀ wá ṣe nǹkan yẹn lábálẹ̀. Ẹ tún wá ní pé kí wọ́n máa wá dìde, kí Àmọ̀tẹ́kùn kọ́kọ́ wá máa darapọ̀ mọ́ Màyétí Àlà. Níbo náà ti ń rírú ẹ̀? Ibo náà ti ń ṣerú ẹ̀? Ṣé Yorùbá wa, sáwọn Àmọ̀tẹ́kùn wa, sí wọ́n tó bẹ̀ kí wọ́n sọ pé àwọn fẹ́ lọ sí ibẹ̀ yẹn, káwọn fẹ́ lọ sí ilẹ̀ Haúsá lọ pé àwọn fẹ́ lọ darapọ̀ mọ́ wọn lọ́hùn? Ṣé wọ́n accept ni? Ẹ kàn ń ṣe wá bí ẹrú, ẹ ń ṣe wá bó ṣe wù yín. Ẹ ń ṣe wá níṣe pé kò sí nǹkan tó kàn yín. Ẹ ń ṣe wá níṣe wípé kò àlá ní. Mákindé tó jí ọmọ àlè tiẹ̀ náà, à ń retí ẹ lọ́la kó ṣe bí ọmọ ọkọ. Mákindé, à ń retí ẹ pé kó ṣe bí ọmọ ọkọ, kó jẹ́wọ́ pé ọmọ ọkọ ní ẹ́. Itú tó ló fẹ́ fi wá pa lọ́la yẹn, fi wá pa ní ọ̀la. Yóò dáa fún yín, mo ti rí gbogbo yín. Máa send ẹ̀ sí ní ẹyọ kọ̀ọ̀kan, ní ẹyọ kọ̀ọ̀kan ni mo máa send ẹ̀ sí. Ẹyọ kọ̀ọ̀kan ni mo máa send ẹ̀ sí gbogbo yín. Ẹ join group yìí, ẹ jẹ́ ká jọ ṣe prayer. Ẹ̀yin abiyamọ tòótọ́, ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ ọmọ Yorùbá dénúdénú, tí ẹ fẹ́ kí ìtẹ̀jẹ̀sílẹ̀ ní ìlú yẹn kó dópin. Ìtẹ̀jẹ̀sílẹ̀ ti pọ̀ jù. Ẹ wo bí wọ́n ṣe ń pa ènìyàn lójoojúmọ́. Àwọn Boko Haram wọ́n á pa, ọba á pa, ìjòyè á pa, kọmíṣánná á pa, olóṣèlú á pa. Wọ́n ti lo gbogbo ògbó àwọn ọmọ ọlọ́mọ. Pírẹsidẹ́ǹtì mú jẹ lójoojúmọ́. Kí ló dé? Kí ló dé? Ìwàhálà ẹ̀ ti pọ̀ jù. Ẹ jẹ́ a jọ gbọ́. Tí ò sí ẹ̀tọ́ tó yẹ kó ṣe fún aráàlú tí wọ́n dìbò fún, tó jẹ́ ìjọba lé lórí. Tíjọba bá wà, tí ààbò bá sí fún aráàlú tó olóòṣè ìjọba lé lórí, aráàlú dìde fúnra ẹ̀. Ẹ máa rí bí Sẹ́ríkí ṣe ń sunkún ààbò sí o. Ó wá látọkàn mi. Nǹkan tó bá máa hàn ní o, torí mi ìwò láti bí ijọ́ mélòó kan sí bí ọ̀sẹ̀ bí. Tó bá máa hàn ní ṣá. Nípa ọ̀rọ̀ àwọn Fúlàní tó wà ní gbogbo Ìbàràpá. Ẹ wo dókítà wa, Dr. Fatai. Tó kàwé tó gboyè, ó wá lọ sílùú òyìnbó ní àìníye ọdún, ó lọ ṣiṣẹ́. Kò lè hàn torí AliExpress tí mo lò. Ó wá lọ lu bàbá ẹ̀. Ẹ jájọ máa gbọ́ fọ́ọ̀sì yẹn lọ torí àga AliExpress tí mo lò. Ó dá oko àgbàdo, ẹ̀gẹ́. Ní gbọ̀ngàn bẹ́ẹ̀ náà síbẹ̀ rẹpẹtẹ tó ń bá a ṣiṣẹ́. Fúlàní wa jẹ oko ẹ̀. Ó wá gbéra láti lọ bá
àwọn Fúlàní sọ̀rọ̀ láti lọ bá Sẹ́ríkì Fúlàní pé ẹ wá wo ohun tí àwọn ọmọ yín ṣe lórí oko mi, kò yẹ kó rí báyìí lórí ilẹ̀ bàbá mi. tí wọ́n pa wọ́n jí àwọn kan gbé, ẹni tó bá gbowó tó kéré lọ́wọ́ rẹ̀ wọ́n gba 7 million, wọ́n gba 10 million, wọ́n gba 11 million lórí ilẹ̀ bàbá wa. ọ̀rọ̀ yìí dùn mí, ó bà mí lọ́kàn jẹ́ gan pé tá a bá torí pé tó Ọlọ́run gbà fáwa, àwa ará àwọn ọmọ tí tẹ̀lé wa tó ń ṣààbò fún wa, àwọn tí ò lẹ́ni tí ó tẹ̀lé wọn ń kọ́. ìdí nìyí tó mú mi lọ síbẹ̀ yẹn. ìgbà tí mo dẹ̀ débẹ̀, ohun tí mo lọ fún ni pé láti lọ bá a pé ṣé gbogbo tí ń ṣẹlẹ̀ yìí lórí ilẹ̀ wa sọ da, ẹ ti ń gbé pẹ̀lú wa, adẹ̀fàyè gbà yín, àbáyín jà, àṣe nǹkan jàǹbá fún yín. ọ̀rọ̀ ni mò ń bá Sẹ́ríkì sọ̀rọ̀ làwọn ọmọ rẹ̀ yí ọ̀bọ̀n sí mi. mo gba ìbọn yẹn. kí n tó lọ́bọ̀ yẹn mọ́ lọ́wọ́, ẹ bá gbọ́ fúdíẹ̀ pé ìbọn bẹ̀rẹ̀ sí dáhùn bẹ́ẹ̀, wọ́n yìnbọn sí mi ń bẹ̀. kí n tó bájà wá ẹ̀yìn pípò yìí, tí n bá bájà wá ẹ̀ ní dúró. tẹ́ ẹ̀ bá ti wá lè wá àtúnṣe sí ọ̀rọ̀ jíjígbé àti pípa àwọn ẹ̀gbọ́n wa àtàwọn àǹtí wa, àwọn bọ̀dá wa àtàwọn ìyá mi àtàwọn bàbá mi tẹ́ẹ̀ tí wọ́n lo okò mọ́ yìí o. ó fẹ́ tàkẹ́ forí lẹ̀ bàbá wa lẹ̀. ọ̀rọ̀ náà ń fà yìí sọ̀rọ̀ ẹ̀sìn, kí sọ̀rọ̀ ọjà. àwọn kan gbé wọ́n fẹ́ pa àwọn mùsùlùmí, kílọ̀kàn mi kan mùsùlùmí, kílọ̀kàn mi kan kírísítẹ̀n, kílọ̀kàn mi kan gbogbo táwọn ń fà yìí. èmi ò nídìí kankan, àlàáfíà Yorùbá ni mò ń wá, mi ìfẹ́ kankan bẹ́ẹ̀. wọ́n ń dúnkokò tọ́pọ̀ jù, wọ́n ń dúnkokò tọ́lọ́run. tíyẹn bá ń jà fún ẹ̀tọ́ ẹ̀ lórí nǹkan bàbá rẹ̀, tó bá kú síbẹ̀ kò sí nǹkan kan, torí pé mo mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe yẹn fúngbà díẹ̀ ni. wọ́n ti ń sẹ́ni mẹ́sẹ̀jì oríṣiríṣi pé wọ́n fẹ́ wá gbé mi nílé, ẹ̀rù kankan ò sì bà mí. gbogbo àwọn ọba tó wà ń bẹ pátápátá inú wọn dùn, wọ́n sì fọwọ́ sí pé ìyà tí ń jẹ àwọn etí tó àwọn òfin Fúlàní lórí ilẹ̀ bàbá wọn mọ́ pípa sí wa. àwọn ọba gan ni wọ́n ń pè mí pé ìyà tí ń jẹ àwọn yìí ti tó. ó ti tó bẹ́ẹ̀, kò sí àgbààgbà Yorùbá tínú rẹ̀ ò dùn sí pé kò sínú àgbà ẹ̀rù ń bà wọ́n náà ni, ẹ̀rù ń bà wọ́n bàbá wa ni. inú tí wọn náà dùn bí wọ́n ṣe ń pa wá bí Fúlàní ṣe ń jí wa gbé tó ń gbowó lálá lọ́wọ́ inú wọn ò dùn, ṣùgbọ́n ẹ̀rù ń bà wọ́n kán bá wọn yọ wọn nípò ibi tí wọ́n wà. sẹ́wọ̀n wípé nígbà tí wọ́n ń jí àwọn aráàlú gbẹ̀gẹ̀ gbé tí wọ́n ń pa wọ́n, tẹ́nì kankan sọ̀rọ̀. ńbọ̀ ya wọ́n lọ jí ọmọ ọba gẹ̀gẹ̀ gbé, ọmọ ọba tí ń bẹ lórí yẹn gẹ̀gẹ̀ lọ́wọ́lọ́wọ́, wọ́n jí ọmọ bàbá gẹ̀gẹ̀ gbé fúnra ẹ̀ tó fọ́kó díẹ̀ bí wọ́n sì gba 4 million lọ́wọ́ bàbá. pé wọ́n wá gbé ọba fún ẹ̀ náà àfi wọ́n ní kọlọ̀ kí buwọ́lá lọ dáwọ́ jọ. àwa Yorùbá sì. Sẹ́ríkì ló ń sọ̀rọ̀ báyìí o. ṣé ń gbọ́rọ̀ burúkú lẹ́nu olè, ṣé ń gbọ́rọ̀ bí sọ. èyí tó ti wọ tó ti kọjá 45 years. ó ń sun ẹkún èrú. mo kí ìyá Bùkọ́lá Ògúndìmú, mo kí yín. àwọn Fúlàní mi lóòótọ́ wọ́n mú wọn nípa kìnnàbà, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mú nípa kìnnàbà wọ̀nyí wọ́n bá béèrè lọ́wọ́ wọn ọgbọ́n Ṣàǹfàrà mo ti wá, Kébì mo ti wá, kìíní kan mo ti wá, ìlú ló ń ṣẹlẹ̀ jù. kìnnàbà tàbí ìdígunjalè lọ́dọ̀ wa ń bí
ohun tó ń fà á lọ́dọ̀ wa ń bí ń bẹ̀ ń bẹ̀ tí wọn ò bàbá mójútó àròpọ̀ eré ibi kábíyèsí o ìlú ẹ wọn wà káalẹ́ kùsà sà ẹ níwájú káalẹ́ sà ìgbọ̀dọ̀ o wọn wà kùsà ọ̀pọ̀lọpọ̀ wọn kò ṣe pé kùsà ni wọ́n wá kí kí wọ́n máa dìbò jáde wàṣà lọ́wọ́lọ́wọ́ mo kí nísìnyí yín ẹ káàbọ̀ tó sà jẹ́ o pé kò sírú áfíríkà tí ò ní àwọn bá gbé màálù wa wọ́n ń gbé àwa náà ẹnìkan Ó- ṣẹ̀ṣẹ̀ kúrò lọ́dọ̀ mi ẹ ní máa ìlú gbọ́ ààrẹ mi wọ́n o ṣẹ̀ṣẹ̀ ó dé sọ̀rọ̀ ńbẹ̀ yẹn ó ní tí wọn ò bá gbé mọ̀lú àwọn ó ní wọ́n ń gbé àwọn náà ó di àwọn mélòó tí wọ́n gbé tí fúlàní kígbe síta pé wọ́n pa àwọn ọmọ wọn mélòó ni wọ́n gbé tí wọ́n ní wọ́n gbé àwọn sí ẹ rí pé irọ́ burúkú ní gbòòrò ẹnu ìgbà tí wọ́n béèrè lọ́wọ́ yín pé kẹ́ ẹ pòfáìdì ẹni tó pa àlàájá àti Dr. Fatai pé kẹ́ ẹ provide wọn síta kí ló dé tẹ́yìn ò mú wọn o pé kẹ́ sọ pé Sunday o níbi bí yìí o ìwọ náà jẹ́ kájọ lọ síbi ìwọ náà ká lọ ó yẹ gbé mọ́tò kẹ́ wá lọ síbi tí wọ́n ti ń wa kùsàkùsà ìwọ náà wo nǹkan tó ń ṣe nírú bíbà yìí o ó ṣeéṣe kó jẹ́ pé àwọn èyí o ni wọ́n ń ṣe ìka o èèyàn lórí wọn na àwọn èèyàn kódà ní ojú wọn bẹ́ẹ̀ lọmọ yín ti yọ ìbọn jáde ọní pé irọ́ náà papọ̀ kó igi kó àdá wá àárín nǹkan kan àwọn ọmọ ọlá wípé kí ni fídíò mi yìí nígbà tí mo bá sẹ́ẹ̀tì ẹ̀ tán mo tún máa tún fídíò yẹn gbé wá torí èmi mẹ́nu kúrò níbi nǹkan ẹ máa rí ìgbà tí àwọn ọmọ yẹn tẹ bá wo fídíò yẹn lọ sórí wọ́ọ̀ mi tẹ bá rí ìgbà tí àwọn ọmọ yẹn ìgbà tí bàbá Sunday àti àwọn ọmọ wọn ẹ máa rí pé bí igi bí àpólà igi bí complete yẹn tí wọ́n tó wà nínú ibi tí wọ́n ti kọ́ tán yẹn tí wọ́n fi lé wọn wọnú gbó lọ ẹ dẹ́kun ta lẹ rí ìbọn lọ́wọ́ rẹ̀ níbẹ̀ yẹn ẹ máa gbọ́ tí wọ́n yin ìbọn sókè pàù tó jẹ́ pé bàbá yẹn ló sọ pé ìbọn leléyìí tí bàbá yẹn sáré sọ̀rọ̀ bàbá yẹn gan bá bàbá yẹn sọ̀rọ̀ lọ́wọ́ ni ọmọ ti lọ rè yí ọ̀bọ̀n tẹ́ ń gbọ́ tán yin ìbọn sókè ẹ dẹ́kun sáwọn wá náà yin ìbọn yẹn wọ́n ní wọ́n yin ọmọ lọ́rùn wọn sì ní yin lọ́rùn ọwọ́ tán bá yin lọ́rùn ọwọ́ kò sí nǹkan tó lè ń bẹ̀ kí ló tó yìnbọn ẹ lè provide nǹkan kan jáde in tó ń ta yín lára ni pé àwọn tó ń wa kùsàkùsà ń bẹ̀ yẹn ẹ fẹ́ máa dá nìkan di ọ̀rọ̀ yẹn ẹ fẹ́ máa dá nìkan ṣe ìdí tẹ́ tí wọ́n nígbà tẹ́ ni pé àwọn àjòjì bíi ti ń wá tí ọba ti ń fún wọn ní ilẹ̀ tí ọba ti ń fún wọn ní oyè kó dídí ọba kó máa fún yàn náà lóye ẹ̀yin bàbá yìí náà ẹ̀yin lẹ dojú tì wá ẹ̀yin lẹ tà wá látàpá a nídìí láti múra ogun nǹkan bẹ ogun bẹ lóko ewu ń bẹ lóko ló ń gẹ gangan fúnra rẹ̀ ewu ni la fi ń pe àkíyèsí ẹ̀yin ọmọ Yorùbá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ dìde ẹ jí gìrì ẹ jẹ́ kájọ gbàdúrà ìwọ tó bá mọ̀ pé o fẹ́ join meeting tó fẹ́ ṣe prayer kájọ ṣe prayer gbogbo àná lájọ máa ṣe ìwọ abiyamọ tòótọ́ ni prayer nìkan la fẹ́ lọ ṣe ń bẹ̀ kò sí nǹkan kan mo máa send invitation yìí sí mo tẹ̀sí ṣe hi sí mi mo tiẹ̀ nídìí ẹ̀yin àdúrà ẹ̀yin obìnrin gidi ni mo fẹ́ ẹ̀yin obìnrin tẹ́ kì í ṣe ọ̀dájú ẹ dìde ẹ jí gìrì ọ̀la kò gbúdọ̀ ti wá lójú à ń expect yẹ Mákindé we are expecting you nǹkan tó ló fẹ́ ṣe yẹn à ń expect yẹ ṣe bí ọmọ ọkọ má ṣe bí ọmọ àlè torí tó bá ṣe ò lè ṣe ẹlẹ́ẹ̀kejì mọ́ ẹ̀ẹ̀kan tó bá ṣe ìlò ṣe mọ́ wọn ò ní dìbò fún ẹ mọ́ lẹ́lẹ́ẹ̀kejì gbogbo àgbáyé ló máa ẹ wá mú Fúlàní ẹ gbélé wa lórí ẹ sọ wá di dìdìrìn ẹni pé ẹni kò sí nǹkan tó kàn wọ̀nyí pẹ̀lú ọmọ tiwa wọ́n pa àwọn ènìyàn ẹ̀ ṣe investigation lé lórí kẹ́ẹ̀ investigation wo lẹ ṣe lórí àwọn tó kú ẹ ṣe nǹkan kan ìgbésẹ̀ wo lẹ gbé lórí àwọn tó kú ẹ gbé ìgbésẹ̀ kankan ẹ ṣe anything ọ̀dájú abiyamọ ni yín ìjọba Nàìjíríà ẹ dájú iná ń bẹ lójú òrìlé kẹ́ dìde kò sí ojú oorun fún yín tí ẹ bá ní wọ́n lọ wọ́n kúrò wọ́n ti kúrò níbi tán wà yẹn àpadàbọ̀ Abidjan wọ́n máa lágbára gan tí ọba bẹ́ẹ̀ ti báwọn ìjọba yìí fà ká jẹ́ ká báwọn ìjọba yìí fà burúkú ni torí ẹ mọ̀ gan bóyá àwọn ìjọba tó lè ṣèyàn lójú koro ojú bóyá ariwo ló pọ̀ ẹ mọ̀ gan bóyá àwọn oníkanra fún wọn nínú àwọn ilé kan ní ọ̀dọ̀ wọn bẹ̀yẹn ní àdúgbò bóyá bàdàn gan náà wẹ̀ mọ̀ ni bóyá ààfin bàbá lọ́yọ̀ ni wọ́n wà tí wọ́n ti ń ṣe fàájì sẹ́yìn mọ̀ ni ṣebí ń tẹ́ ẹ rí lẹ́rí pé ó ti kúrò tó bá jẹ́ pé ìjọba náà fún wọn kó pé máa bọ̀ níbí ìbáyìí kan wà lọ tó bá láàrin oṣù kan wọn á ti stop wọn ẹ padà sílé yín ẹ gbọ́ tí ọmọ àlè àwáwù rẹ̀ sọ̀rọ̀ pé bàbá àti wọ̀ ebi bẹ́ẹ̀ náà padà sọ̀rọ̀ lọ́sàn-án yìí náà tó nígbà wọn ti padà wọn ti òun ṣẹ̀ṣẹ̀ kúrò lọ́dọ̀ igbákejì gọ́vnà Ọ̀yọ́ state. kí ni ẹ̀ṣẹ̀ wa ní ọ̀dọ̀ yín gan kí ló dé tẹ́ ẹ dájú
kí ló tí ìwà ọ̀dájú wà nínú ayé yín, kí ló tẹ̀ ń ṣèkà fún wa lójoojúmọ́. A lè sùn lọ́sàn-án, a lè sùn lóru, ewu ń bẹ nínú oko ló ń gẹ́ fún wa, ariwo lọ́sàn-án ariwo lóru ni, kí ló dé, kí ni ṣógun láyé ni, ṣẹ́yìn nìkan la wá lé ayé ni. Fún wa nísìnyí ẹ̀ tí ẹ̀ ronú wípé àwọn ọmọ wa gbogbo empowerment tó yẹ kẹ́ fún àwọn ọmọ yín ní ilé iṣẹ́ tẹ́ ẹ dá sílẹ̀, bẹ́ẹ̀ ṣe ń kó Fúlàní síbẹ̀, lẹ̀ ń kó Haúsá síbẹ̀, lẹ̀ ń kó àwọn àjòjì síbẹ̀, kí ló dé, ṣógun láyé nìkan ni. Sáà ṣẹ̀yìn ni, kí ni ẹ̀ṣẹ̀ wa lọ́nà, ẹ̀dẹ̀ mọ̀ páwa tá a dìbò fún yín ní ìta gbé ìdí orí ipò, aṣojú ló jẹ́ fún wa Mákindé. Ẹ̀yin gbogbo ẹ̀yin bàbá yẹn tí ìṣẹ̀ṣe mú yín nítorí pé titi wa ni. Wọ́n fi yín jọba nítorí ará ìlú ni. Wọ́n fi yín jọba pé kẹ́ wá pa wá lẹ́kún, wọ́n fi yín jọba pé kẹ́ wá ṣe àánú fún wa ni. Pé gbogbo ewu tó bá wà lórí wa kẹ́ máa bá wa fúré dànù. Ọba tó bá jẹ nílùú tìlú bá rójú, ọba tó bá jẹ nílùú tìlú bá tòrò, orúkọ rẹ̀ ò ní parẹ́ láíláí. Eléyìí tó bá dẹ̀ jọba náà sí orúkọ rẹ̀ tìlú bá fi ń dàrú, bàbá a ní gbàgbé yín láíláí. Gbogbo nǹkan tí ẹ̀yin bàbá yín ṣe, a ní gbàgbé ìwà tẹ́ bá wò fún wa, a ní gbàgbé, a lè gbàgbé láíláí ni. Wọ́n dẹ̀ ní tẹ́ bá ṣe sílẹ̀ làbọ̀ wá bá, ẹ jèrè ẹsẹ̀ yín. Àṣesílẹ̀ làbọ̀ wá bá o, ẹ ó jèrè iṣẹ́ yín bàbá. Mo ní àṣesílẹ̀ làbọ̀ wá bá o, ẹ ó jèrè iṣẹ́ rẹ. Kò sóhun tẹ́ ẹ lè ṣe láyé, tẹ́ ẹ lè mú jẹ. Ẹ máa jèrè sí ọwọ́ yín. Gbogbo nǹkan tẹ́ ẹ bá ṣe pátápátá tó bá ní ẹ má ṣépè fún yín mọ́, tó bá ní ká má bú ẹ̀yin bàbá yín mọ́, tó bá ní ká gbẹnu dákẹ́ nítorí yín. Ṣùgbọ́n Ọlọ́run ó béèrè lọ́wọ́ yín, ta ni ọba ayé? Ẹ̀yin lọ́ba ayé. Ọlọ́run tó jí ọba ọ̀run ló pe àwa láti wá jà fún ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn. Tẹ́ bá lépa ẹ̀mí wa, tẹ́ bá lẹ́yìn ò ní gbẹ̀ nígbà ẹ̀ ní dẹ́yìn lẹ́yìn wa, pé ẹ fẹ́ pa wá tán ni. Ọlọ́run àwa bí yín ní ẹ̀jẹ̀ wa, yóò bẹ lọ́rùn yín tó máa bí tẹ́ bá. Tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni a máa bẹ̀ yín. Tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ lórílẹ̀-èdè ilẹ̀ Yorùbá jẹ́ fún ẹ̀yin ọba wa, a máa bẹ̀ yín. Tó bá jẹ́ pé ẹ̀yin ìjọba wa ẹ̀ṣẹ̀ kan la ṣẹ̀ yín o, a máa bẹ̀ yín. Tó bá jẹ́ pé ẹ fẹ́ ká máa wá bá yín pọnmi, ká máa bá yín túnú ilé yín ṣe, ká máa bá yín clean inú ilé yín fóṣù 3 4 tẹ́ fi fún wa nísìnyí, a máa bá yín ṣe lọ́fẹ̀ẹ́ lófò. Kódà ká máa bá yín fọ páànù ilé yín lójoojúmọ́, ara ògiri ilé yín fóṣù 3 4 ọdún kan, a bá yín ṣe. Tó bá yẹ pé n ta fẹ́ fi dìde ẹ̀ṣẹ̀, torí ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù. Ẹ̀yin ìkẹyìn náà lẹ ń tẹ́jẹ̀ wa sílẹ̀. Bẹ́ẹ̀ ṣe máa rorí lẹ máa rọrùn. Ọlọ́pàá ó kóbọn fún ará yìí, fún àwọn adigunjalè. Ẹ dákun, ìbọn tí wọ́n bá nínú ilé àwọn ọmọ yìí, kí ló dé tí ìjọba wo ṣe investigation lé lórí? Ẹ má bá mi ṣe ètò yẹn bẹ́ẹ̀ bá ṣe ń wọlé o. Ẹ make sure pé ẹ ń ṣe ètò yẹn o. Mo mọ̀ pọ́n flag o, mo ń rí lórí fóònù mi kejì, wọ́n flag tó rán já kinní yẹn kúrò, wọ́n ń já dànù, wọ́n ń já síta. Èmi mọ̀ o, ṣùgbọ́n ẹ̀yin má bá mi tẹ love like. Ẹ jẹ́ kí love like yín, ẹ jẹ́ kó yapa. Tí love like yín bá pọ̀ dáadáa, wọ́n á jẹ́ ká sáré stop láti sáré sọ ìwọ̀nba tá a máa sọ kó tó di pé prayer yìí máa tó. Kí ni tán fẹ́ gangan? Kí ni tí wọ́n fẹ́ gangan? Sẹ́yìn ò mọ̀ wípé ọ̀dájú abiyamọ làwọn tá à ń sọ yìí. Àwọn tí wọn ò fẹ́ràn ará ìlú, tí kò sí nǹkan tó kàn wọ́n nípa nǹkan tá à ń sọ. Wọ́n ní kí ló kan àwọn? Wọ́n ní ta ni àwa? Wọ́n ní ta ni wá? Ẹ̀ẹ́dẹ̀ ronú wípé ọ̀rọ̀ tó yẹ ká jà fún lélẹ́yìí, ká jà fún ẹ̀tọ́ wa. Ẹ̀yin ọmọ Yorùbá tèmi, ẹ̀yin youth ilẹ̀ Yorùbá, mo bẹ̀ yín ni. Mo bẹ̀ yín, mo fi gbogbo ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá bẹ̀ yín. Mo fi orí àwọn òbí tẹ́ ti ara wọn jáde àti oríire tẹ́ fẹ́ ṣe láyé. Mo fẹ́ kẹ́ ẹ dìde. Gbogbo nǹkan tẹ́ bá ní ipá àti agbára, ẹ fi lọ support bàbá yẹn. Ojú ògbúdọ̀ tì ní òní mọ́jú. Ojú ògbúdọ̀ tì. Wọ́n ẹnìkan kan ògbúdọ̀ gbé. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká fi hàn wọ́n pé àwa la nílẹ̀. Àwa la ní ohunkóhun tí ń jẹ́ ti ìṣẹ̀ṣe. Agbára sì wà láti dojú ẹ̀kọ́ wọn. Gbogbo agbára tẹ́ bá ní ẹ fi dojú ẹ̀kọ́ wọn. Àwọn people yóò pọ̀ tó wà náà. Wọ́n pọ̀ tó wà. Sán pọ̀ tó wà ni. Kò sí nǹkan tán pọ̀, wọn pọ̀ tó wà náà. Àwọn náà kéré jù láyé. A pọ̀ jù wọ́n lọ. Ẹ má jẹ́ ká bú olórí wa. Ẹ má jẹ́ ká sọ̀rọ̀ sí olórí wa. Ẹ máa gbọ́. Ó ṣẹ̀ṣẹ̀ kú lọ́dọ̀ mi. Ìjọ tọ́lọ́run ti dá àwa gbogbo ìjọba tó bá wà lóde kí n fẹ́ gan-an àwa gbàdì àwọn ìtàkùn ìjọba.
tíjọba bá fẹ́ làwa ń fẹ́. ohun tí ìjọba bá fẹ́ làwọn ń fẹ́, bàbá ńlá arọ́ burúkú. ohun kan tí ìjọba bá ń fẹ́ làwọn ń fẹ́, bàbá ńlá arọ́ ni. ẹnikẹ́ni tó bá fẹ́ pè mí orí Telegram ní kẹ́ ẹ pè mí sí. orí Telegram ní kẹ́ ẹ pè mí sí, ẹ má pè mí sórí WhatsApp. WhatsApp yín ò ní connect, ẹ má pè mí sórí WhatsApp. ẹ pè mí sórí Telegram. ẹni tó fẹ́ pè mí, ẹni tó ń pè mí yẹn, orí Telegram ní kẹ́ ẹ pè mí sí. ẹ jọ̀ọ́ kí ni ìtumọ̀ yẹn? ìwà ìkà yẹn ti pọ̀ jù, ìtẹ̀jẹ̀sílẹ̀ ti pọ̀ jù. wọ́n ń tẹ ẹ̀jẹ̀ sílẹ̀ lọ́sàn-án, wọ́n ń tẹ ẹ̀jẹ̀ sílẹ̀ lóru, adẹ̀ ń rẹ́rìn àṣàṣàmọ̀sì, adẹ̀ ń fẹyín. Hello. Sister Tenny, Náà. mi ní sáré pè yín ni o, kí n sáré fi mẹ́sẹ̀gì yìí lẹ̀. Tẹ́ bá rí nǹkan tí àwọn journalist wa ń ṣe, àwọn journalist Yorùbá gan, wọ́n máa kó bá wa o. Wọ́n máa kó bá wa, sister. Bìkọ́ àwọn lọ́lọ́ interview àwọn Fúlàní yìí, kí ló kàn án pẹ̀lú Fúlàní? Ṣọ́bá Fúlàní tán ni kí n tí wọ́n pẹ̀lú Fúlàní? Irú àwọn ìyí tá fi ń ṣera wa ló pọ̀ ju o. Àwọn journalist wa yìí olórí burúkú ni wọ́n, má tó dẹ̀ lọ interview wọn lálẹ́ yìí ń sìn. Ó ti lọ́lẹ̀ Ìgbòho tẹ́lẹ̀ tó lọ interview Ìgbòho. Ó jẹ́ kẹ́ pass message sí Ìgbòho kó má jẹ́ kí ẹni journalist wa kọ̀ọ̀kan wọlé mọ́. Olórí burúkú ni wọ́n, alábọ̀dé ni wọ́n, elébi ni wọ́n. Tó bá ti fún wọn lówó kékeré báyìí ó ti tán làákàyè wọn ti sọnù. Kí ló kàn wọ́n pẹ̀lú Fúlàní láti máa lọ interview Fúlàní, láti máa lọ question wọn? Even gan gbé kó tiẹ̀ jẹ́ pé irọ́ ni pàápàá. Èèyàn ṣàkọ́kọ́ tú léṣe náà kó tó máa lóun fẹ́ lọ tú ta ṣe. Kò ń ṣe tàwọn ẹbí wa tàwọn fámìlì wa ló yẹ kó concern wa ni. Àbí o. So Sister Tenny, ẹ wá nǹkan ṣe sí. Ṣé àwọn journalist wa yìí, àwọn oníwèé ìròyìn Yorùbá, wọn ń ṣèyàn rárá o, agbẹ̀yìngbẹ́gbọ́ jẹ́ ni wọ́n o. Ẹ mọ̀ pé tí ẹ sọ lánàá náà nìyẹn nígbà tí Mákindé tó sọ̀rọ̀ náà, bẹ́ẹ̀ nìkan ló ń bá gbé lábẹ́lẹ̀. Àwọn oníwèé ìròyìn wa wọn ń ṣèyàn, ẹni bí ni wọ́n. Níyì tá ṣiṣẹ́ sọ yìí lára àwọn blogger tó wà lórí íńtánẹ́ẹ̀tì náà, àwọn náà ló tún rí tó tún máa sọ̀pọ́ọ̀tì kíní burúkú eléyìí jóná tó ń pè ní kí ló tiẹ̀ tí ń pè é ààrẹ yẹn, lára wọn náà ló ń sọ̀pọ́ọ̀tì ẹ̀ pé ó ń ṣe kankan lábẹ́lẹ̀. Kí ló ń ṣe lábẹ́lẹ̀? Kó máa lọ ju bọ́ǹdù wájú Wàsíù Àyìndé, òun ní nǹkan tó ń ṣe lábẹ́lẹ̀. Olórí burúkú olè yẹn. So Sister Tenny, ẹ wá nǹkan ṣe sí. Ní ọ̀la, àwọn ọmọ Yorùbá wọn láti jáde tán ni. Tàṣẹ yanjú Fúlàní gbogbo yìí, àní tẹ bá rí àwọn olórí burúkú journalist wa yìí. Bẹ́ẹ̀ lọ tún ṣe kọ́kọ́ àwọn ọmọ wọn dìde, kọ́ máa juwọ́ sí kámẹ́rà, kọ́ kí wọ́n lé, kí wọ́n torí Ọlọ́run. Àwọn oníwèé ìròyìn wa torí Ọlọ́run. Ewu ta ṣe tún fọwọ́ ara wa ṣe ra wa nítorí Ọlọ́run. Irú ẹni bí oníwèé ìròyìn wo lélẹ̀ yóò lórí burúkú ara ẹ̀ bẹ́ẹ̀ ló pa lórí báyìí. Kò ní ṣe nǹkan dáadáa pẹ̀lú ìwé ìròyìn tó ń ṣe yẹn. Ṣé gbogbo nǹkan tó lọ kà léèwé ibi àbòsí lọ ní kó máa fi ṣe kiri? Ó ń ta àwọn mẹ̀lẹ́bí ẹ̀ fún Fúlàní. Kí ló kàn pẹ̀lú Fúlàní láti máa lọ interview? Ṣé rí pé àwa la tún jẹra wa lẹ́sẹ̀ gidi gan, la tún polè wá jà. Ṣé ń rojú ayé báyìí? So ẹ láti wá nǹkan ṣe sí. Ẹ pé Sunday Igboho kó ṣọ́ra fáwọn oníwèé ìròyìn àwọn jọ́nálìsì. Kó tẹ̀ má máa bá wọn ní nǹkan kan sọ. Bìkọ́ ẹni bí ní gbogbo wọn. Ẹ wo BCC Yorùbá náà. BBC. Àwọn náà lọ bá Ìgbòho lé lọ ṣe kùrùkẹrẹ. Wọ́n tún ti lọ sọ́dọ̀ Fúlàní. Wọ́n tún ṣe kùrùkẹrẹ. Bẹ́ẹ̀ lọ ń sọ míì lọ ń sọ kejì. Ṣàtìrí ìjọba ṣàtìrí gbá gbẹ̀lẹ́dúró ìyà tó ń jẹ àwọn ọmọ Yorùbá nítorí Ọlọ́run. Káwọn oníwèé ìròyìn wa kó tún máa ṣe wá kó máa bọ̀ bẹ́ẹ̀ yìí jẹ wá ń ṣú.
mi ìrírú eléyìí rí o, mi ìrírú àfiṣe báyìí rí o. Kí la wá fẹ́ ẹni bí kọ̀ǹfàmù ni wọ́n 3 sí 2 tí kò rí lẹ́nu ọ̀sẹ̀ yìí lásán mi ni ṣé tójú akátá bá wa léwo nígbà tá a bá mára lé wa tá à ń tà lọ́pọ̀ mi ò ríru eléyìí rí o sísá Tẹ́ní. Ihun tuntun lábẹ́ ọ̀run gbogbo ẹ̀ kàyéfì ló ń jẹ́ fèmí mi gbọ́dọ̀ parọ́ fún yín bí ihun tuntun ni. Kí ni gbogbo eléyìí nítorí Ọlọ́run kó má tiẹ̀ sí bẹ̀rù Ọlọ́run ká tẹ̀ gbọ́rọ̀ Ọlọ́run tì sẹ́gbẹ̀ẹ́ kan ọ̀rọ̀ woman be lélẹ́yìí kí lè ro ọkùn ẹ sọmọ làkejì ẹ àsì putin kó tiẹ̀ má lọ mọ́ṣáláṣí ká tiẹ̀ gbàgbé pé ọ̀rọ̀ Ọlọ́run kí ni èrò mi sí yín sísá Tẹ́ní question tí máa ń béèrè nìyẹn kí lè èrò mi sí ẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara tẹ́jẹ̀ ń rànù lára ẹ tómi ń rànù ní àgọ́ ara ẹ kí lè ro ọkàn mi sọmọ làkejì mi ebi ń pa ni iṣẹ́ mi sáré du sí mi sáré wọ ẹ̀gbẹ́ mi wọ̀ tún mi ò ta jíjì kan wà lọ́wọ́ mi kí n ra búrẹ́dì 2 ká jìjọ pín jẹ. Ìyẹn nìfẹ́ nítorí Ọlọ́run ìyẹn ló ń pè nífẹ̀ẹ́. A dẹ̀ ń jẹra wa lẹ́sẹ̀ àwọn oníwèé ìròyìn àwọn ló ń lọ sí ọ̀dọ̀ Ìgbòho àwọn náà ló tún lọ sọ́dọ̀ Fúlàní èdè bẹ̀rù Ọlọ́run àwọn náà ló tún gbé ẹ ṣé kí Fúlàní ṣó ti pé gọ́vnà ṣó ti pé Buhari láàyè làwọn ọ̀dọ̀ sílẹ̀ àwọn olórí burúkú yìí wọn máa bẹ̀rù Ọlọ́run èdè fẹ́ mọ́mọ́ ọ̀yá yín èdè negotiate èdè fẹ́ gbé ta lọ́sàn-án gangan wọn ò tiẹ̀ fẹ́ ta Sunday Igboho wọn ò fẹ́ ta ní ẹ̀yìn ẹ̀ ojú ẹ̀ gangan ló ti ń negotiate ló ti fẹ́ gbé ta lójú ndé báyìí ojú ẹ̀ láyì tí kú ẹ̀. Sísá Tẹ́ní mi rẹ̀ mọ̀ lérè kó ajáwé wo roṣọ omi ìrírú ẹ̀ rí o nínú yàrá wa nínú ilé wa kéèyàn ní nuclear weapon gan kò yẹ kó tó yìí kábíyèsí ọba láàánú jùlọ. Mo lè sọ kò síbi táwọn fẹ́ lọ àwọn olórí burúkú journalist wa náà lọ́ní kọ́kọ́ àwọn ọmọ yọyọ wọn jáde kí ló kọ̀ wá ṣàbáyé tán ni àtàwọn ọmọ olórí burúkú yìí àti gbogbo ẹ̀ wọ́n lọ́mọ ọ̀ọ́ká bímọ ọ̀lẹ̀ òbóró ẹ̀kọ́ gbogbo yìí ìwọ pápá ìwọ nà ẹ̀ lọ́ọ̀lù yìí. Ṣéyí tẹ́fẹ̀ jẹ́ wa mú ọtí kò tó ni kí ló dé ẹ̀ẹ́dẹ̀ fi wá lọ́rùn lẹ̀. Sísá Tẹ́ní ẹni kí máa yẹn èmi ò mọ ẹni tẹ́lẹ̀ communicate pé ẹni kí máa yẹn kó ṣọ́ra fún àwọn journalist àwọn oníwèé ìròyìn wa bóyá a máa mú mi inú wọn a máa fi ṣe súyà ní ìkànnù méjèèjì bìkan ní ọ̀la àti mọ̀pọ̀ tó bá gbé mú ọ̀pọ̀ ẹ̀ ńlẹ̀ ìbòjú ẹ̀ ńlẹ̀ ni tó ṣe gbọ́dọ̀ wà nìyẹn sísá àyàbò everybody ni as simple as that. Kí ló dé èdè fẹ́ sọ wá dé lórí burúkú ẹ̀dẹ̀ mú wa lẹ́rú nínú ìlú wa irú ẹ̀gbin wo lélẹ́yìí. Ó ga o àtẹ̀sí à ń sọ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ náà járí mú mi kí ni a fẹ́ sọ nípa tèkó tọ́jàbọ̀ bẹ̀ Fúlàní tèkó yẹn ìyẹn tẹ̀ ń kọ́ mi lómi inú tí n bá ń sùn tí n bá ń rò báyìí máa wò pé tí n bá dé Sùrà tí n bá dọ̀nà ọ̀la tí n bá dé Dùmọ̀tà tí n bá dé Kèpòpò Fúlàní ni ó bò wá ká ni tí n bá dé sàlẹ̀ Èkó tó jádùúgbò mi gan wọ́n yí wá ká ni kẹ́bà lè mọ̀ pé kọ́lọ́hún jà bọ́ ń bẹ̀ ni o tìpínlẹ̀ Ọ̀yọ́ la ṣì ń dùn lánìkan fún wa lómìnira tí wọn ò tí ì tú wa lọ́rùn o tí wọn ò tó kùn lọ́yìn ọrùn wa o ká má ti wá sọ Èkó tó tẹ̀ wá jẹ́ kápítà tó jẹ́ orísun Yorùbá tó tẹ̀ jẹ́ pé ibi tí wọ́n pé many people wá ti ń ṣòwò tá ti ń sọ̀rọ̀ ajé jù tó jẹ́ Èkó àwọn yẹn kọ̀ sùn wọ́n fọwọ́ lẹ́rán bẹ̀ ni wọn ò tiẹ̀ gbégbèsè
gbogbo ẹ̀ ló dùn máwọn yẹn lẹ́kọ̀ọ́ nìyẹn o wọn tí àti ẹ̀ tí ì sọ àti ìlọ́bẹ̀ rárá Ìbàdàn la ṣì ń sọ tí wọ́n ti tú wálẹ̀ yìí o ní Ìbàdàn èmi ò mọ ohun tá a máa ṣe o èmi ò mọ ohun tá a máa ṣe o àfi kọ́lọ́hún kó gbè wá níjà kó wá bá wa dúró ti arákùnrin Sunday Igboho yìí o bíkọ́ àwọn èèyàn wa lọ́tún wà ń di ìgbèkùn wa yìí o àwọn olórí burúkú jọ́nálìsì tọ́ba bíi sì kí ló kà á ní nǹkan tóun lọ kà nìyẹn ẹ wo nǹkan tó lọ kà ó graduate tán o gbogbo profession ẹ̀ ìwà abi ló fi ń wù ó lè jẹ́ nǹkan táwọn púpọ̀ nù graduate míì tí ò ṣe ń ríṣẹ́ nìyẹn tọ́lọ́wọ̀n ń jó orí kàrí ẹ̀ lò gbọ́ ọlọ́run ti mèrè ọkùn ẹ̀ pé ìwà abi ló máa fi wù ó máa fi gbé gbogbo ara ilé ẹ̀ta ni. sísá tẹ́ni ó kù sí gbogbo ọwọ́ àwa ọmọ Yorùbá o kí gbogbo wa dìde ni o sísá tẹ́ni ẹjọ́ tẹ́ bá tún sọnù prógrámù yín náà ẹjọ́ ẹ tún máa pe àwọn ọmọ Èkó náà àwa tájọ́ ọmọ Èkó kọ́ dìde Èkó tiẹ̀ ló pọ̀ sí jù òbò àwọn ọmọ Fúlàní tiẹ̀ dùn mọ́ àwọn ọmọ Èkó àwọn ló ń fẹ́ Johnson mi ìrírú ẹ̀ rí tó bá ti ṣe sàlámù àlékù ó ti tán wọn lọmọ yẹn ó máa tá a dín àwọn ọmọ ìyá tiwọn ò máa tá a dín mọ́ wọn ti gbé wọlé wọn dẹpọ̀ bò Èkó ni Èkó lọ yapa sí jù sísá tẹ́ni ẹ ṣàánú wa kẹ bá wa pè àwa ẹnẹsẹ àwọn àbúrò wa àwọn ẹ̀gbọ́n wa lẹ́kọ̀ọ́ ń bẹ náà etí Ìbàdàn tí ẹ dá ṣe bá tiẹ̀ ti wọnú gbó lọ Èkó wọ́n bá wa gbé lábẹ́ òrùlé kan náà níbi tí Èkó wọ́ sí sí ó ga o kẹ bá lè mọ̀ pé títí wa máa le jù títí wa bá bẹ̀rẹ̀ òun ló máa wọ́ sí jù bìkan neighbor tí ẹ ní ilẹ̀kùn wa bá yóò fèsì ara wọn ní ibi títí wa wọ́ sí sí nìyẹn so ẹ jọ o ẹ bá wa sọnù prógrámù yín náà àwa ọmọ Èkó náà àsìkò ti tó káwọn pípù yìí lọ́ọ́ lù wọn o àtàwọn kéréje wọn kọ́ kó wọn tó ṣe máa dì wọ́n mẹ́rù kọ́ máa lọ yìí ó tó jẹ́ kí ló dé lẹ́yìn ṣàfiṣe wọ́n lè dóorún lẹ̀ sí gbogbo àárín ìlú ní àṣírí ààbò bá ń bí àlà ọjọ́ wo lẹ́fẹ́ ṣe yẹn dà àìsàn tó wà láàrin ìlú gan àti ìrìwò tán wọ́n á tún kọrí burúkú wá kí ló dé sísá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣàánú wa o kí gbogbo wa àwa náà dẹ̀ la lè gbára wa ọ̀rọ̀ pé Ọlọ́run ò ní bọ́lẹ̀ ìkọ́ Ọlọ́run ọba ó ti ní tóun bá ń ṣọ́yàn kéèyàn náà ṣọ́ra ẹ̀ ní so àsìkò táwa náà tá gbọ́dọ̀ gbára wa lẹ́rẹ̀ kò séèyàn kankan tó máa gbà wálẹ̀ àwọn ẹni bí àárín wa àwọn yẹn náà ká mú wọn kúrò lọ́nà ẹ jẹ́ wọn ká fẹ́ ran wọn yílẹ̀ ní kò jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ mi ò jù báyìí lọ o sísá mi ẹ ṣe gan o a tún máa sọ̀rọ̀ ẹ rẹ̀ kú ètò náà gbogbo ìgbà Ọlọ́run á máa fún yín ṣe ó dàárọ̀. ṣe rí ó lè dàbí pofọ́nì òótọ́ ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ ni ó lè dàbí pofọ́nì lótìtọ́ pé ká máa wò pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn ó fọ́nì gidi gan òótọ́ ọ̀rọ̀ náà ń sọ ẹ̀yin náà wò ó kí lẹ fẹ́ ká tún ṣe kí lẹ fẹ́ ká tún ṣe fún wa kí lẹ fẹ́ ká tún ṣe ìgbésẹ̀ wo la àti ìgbé tán ẹ̀bẹ̀ wo la àti ìbẹ̀bẹ̀ tán òótọ́ ọ̀rọ̀ náà sọ honestly òótọ́ ọ̀rọ̀ náà sọ òdodo ọ̀rọ̀ ní pẹ̀lú ọ̀rọ̀ tó dẹ̀ ní làákàyè ní pẹ̀lú ẹni tẹ́ ń sọ tó bá ń pè mí pé ó máa ń sunkún sọ̀rọ̀ ni wọ́n ní bí gbogbo owó àwọn ṣe máa wò ní kí wọ́n láǹfààní wàhálà tí àwọn ènìyàn ń ṣe lẹ́yìn odi tí wọ́n lè lọ sílé láti lọ kọ́rọ̀ lọ sílé kí wọ́n lọ dá okòwò sílé wọ́n kúrò nílé pé kò sí owó kò sí kan wọ́n dẹ̀ tún wá kó kúrò nílé wọ́n lọ ṣòwò kán dẹ̀ padà sílùú wọn láyọ̀ tàlàáfíà kán dẹ̀ fi ṣe bísínẹ́sì kò sí nǹkan tó jọ kí lẹ tún fẹ́ ká tún ṣe fún yín abẹ̀yìn lọ́sàn-án a sìn yín lóru àwa náà la máa dìbò fún yín àwa náà la tún máa bá yín ṣe ẹrú bẹ̀ ẹ̀yin kàn kówó tí yẹn ń gbé mì àwọn ọmọ tí yín fẹ́ láwọn ń jayé ọlọ́ba àwọn ọmọ yín ń gbádùn àwọn tí kò nítumọ̀ gan gbádùn jù wá lọ nílùú ẹ ló ẹ káàárọ̀ o yes sir
Ọlọ́run á wà pẹ̀lú ẹkú yes sir àníkà dá sétò mi o. à ń gbọ́ yín Nǹkan àwọn ọmọ ìyá wa tán lọ bẹ̀rẹ̀ lọ́la Ọlọ́run á wà pẹ̀lú wọn náà aṣọ wọn lọ o. àmín A máa ṣẹ́gun àwọn Fúlàní yẹn. àmín A little advice if you can contribute. Àwọn Fúlàní yẹn nǹkan tó máa ti lọ ṣe lọ́la ìjọba pass message sí àwọn Chief Sunday Igboho. Nǹkan tó máa lọ ṣe lọ́la yẹn sìn wọn ò lè jaja lẹ́ńlẹ̀ wọ́n máa ti lọ gorí igi orí igi ló máa ń wà wọ́n á ti lọ camouflage àwọn sórí igi àwọn ọ̀dẹ̀ nímọ̀ ìpọ́ wà lórí igi wọ́n á kàn máa wọ gbòdì a máa kó bù wọ́n látòrí igi so lọ́ba tí ń lọ lọ́la kọ́ máa observe orí igi ló máa ń wà o nìkan ní gbé pass message came into WhatsApp abroad and one ṣe understand mo ti sọ̀rọ̀ ikán fún ọ̀kan lórí program lálẹ́ kọ́jọ́ nítorí Ọlọ́run àwọn ọkàn tí inú wọn o orí igi tó máa lọ́ máa ti lọ gorí igi àwọn tí wọ́n ní mọ́kọ́ wà lórí igi wọ́n kàn máa wọ kó lọ ni wọ́n máa kó bù wọ́n látòkè so kọ́ wọ́ọ̀ṣì dáadáa orí ṣe gbọ́ látòkè àwọn fúnbá wọn ayé ń jà nìyẹn èmi ti bá wọn jà rí sójà lèmi tí mo sọ̀rọ̀ fún yín tó WhatsApp abroad so ọ̀rọ̀ yẹn kọ́ mi fẹ́ wọ́n máa ń jà gbọ̀ngàn lélẹ̀ orí igi lọ́ máa lọ wà lọ́nà orí igi ọ̀n ní mọ́kọ́ wà lórí igi wọ́n máa camouflage ara wọn lè jẹ́jà lẹ́ńlẹ̀ wọ́n á ti lọ camouflage àwọn sórí igi àwọn onímọ̀ àwọn tí wọ́n tọ́wọ́ fi gbogbo lọ wọ́n máa kó bù wọ́n látòkè ní wọn ní mo tí búlẹ̀tì ti ń bọ̀ àbọ̀fà so kọ́ wà observe dáadáa kọ́ máa wo òkè dáadáa orí igi kọ́ máa wo orí igi dáadáa orí igi lórí nǹkan tó ní ní sọ nìyẹn Ọlọ́run wà pẹ̀lú yín ẹ ṣe gan ṣé mà yóò dà fún yín tí ó pọ̀ ọ̀rà gbọ́dọ̀ lẹ ti gbọ́ yín wọ́n lórí igi náà máa ń dúró sí ọ̀bọ ni wọ́n kí ni ìyàtọ̀ nú àwọn àtọ̀bọ orí igi ni wọ́n ń gbé orí igi ni wọ́n pe ilé wọn lórí igi náà ń gbé wọ́n ní kẹ́ máa wọ́ọ̀chì dáadáa ẹ máa wọ́ọ̀chì wọ́n ní kẹ́ máa wo wájú kẹ́ máa wo ẹ̀yìn orí igi náà ń gbé o kẹ́ẹ̀dẹ̀ máa wo ọ̀tún kẹ́ máa wo òsì gbogbo nǹkan tẹ́ bá lè fi jàjọ ogun yín ni kẹ́ máa jà Ọlọ́run á dẹ̀ dáàbò yẹn bò yín ẹ ló ẹ káàárọ̀ sà o àbí màá ló wà ń bẹ̀ o. Ọlọ́run àbúrò máa fún yín ṣe. àmín. Gẹ́gẹ́ nǹkan tèmi fẹ́ sọ àwọn ọmọ Yorùbá àwọn lọ́tẹ̀ ara ló máa sọ́pa wọn. Gẹ́gẹ́ ìtìjú ti máa ọmọ Yorùbá tipẹ́tipẹ́ ọpẹ́lọpẹ́ Sunday Igboho nǹkan tọ́tọ́ lọ́sẹ̀ tó kọjá ló ká tìjú wa kúrò díẹ̀. Nǹkan tí Sunday Igboho sọ òun ló bí nǹkan tí Akérédolú sọ. Ọ̀la ọlọ́la yìí kí lẹ bá mọ̀ yìí kí gbogbo àwọn ọmọ Yorùbá ká gbá òkú tí Sunday Igboho ká nà ibi tó bá náwó sí la máa lọ. Bẹ̀ẹ̀ táwọn kan o tún gbọ́ pé àwọn kan náà ní plan nìkan tó yàtọ̀ sí ti Sunday Igboho àwọn lọ́tẹ̀ àwọn onírìkíṣí àwọn abínú ẹni ẹtọ́lọ́run déládé ó ti déládé o ẹjọ́ tó lọ́lọ́yìn ọmọ Yorùbá ọ̀rọ̀ tó bá ti kọjá ibi tí Sunday Igboho bá náwó sí ọ̀tẹ̀ ló wà ń bẹ̀ o àlàdé máa tọ́pa gbogbo yìí ni ẹ̀tẹ̀ lè má bá gbọ́ bẹ̀ ẹ̀tẹ̀ ni ẹ̀yin tẹ́ bá dẹ̀ ń gbàdúrà fún wa náà ẹ máa gbàdúrà fún wa o eléyìí so ẹ gbàdúrà fún wa bá ṣe ń lọ láti ilẹ̀ bá ti mọ́ bá ṣe ń lọ gbàdúrà fún wa o kọ́nà fún wa ṣe o kàlọ́ láyọ̀ ká pọ̀ láyọ̀ o iná tẹ̀lé ń ṣe ètò yìí ẹ ṣe gan adúpẹ́ lọ́wọ́ yìí o yálà àwọn oníwèé ìròyìn yẹn a máa padà wá bá wọn ẹ̀yin náà lọ lọ́la ìyá máa jẹ wọ́n gbogbo àjọ àjọ máa wà ń bẹ̀ ni nínú ẹ̀mí nínú ara àwa ń bẹ̀ nǹkan eléyìí ti yàtọ̀ àti já ojú ti la sọ̀rọ̀ sókè láwa gbogbo ìtọ́ àwọn oníwèé ìròyìn tó ń ṣe gbẹkúṣẹ́ ayẹyẹ wọn gbogbo wọn ló máa tẹ́ bámbám ẹ̀yìn àríyàn wò ṣẹ́rí Ọlọ́run ló mọ̀ ọ̀kan tó ń ṣe Ọlọ́run mọ̀ bó ṣe ń ṣiṣẹ́ tọ́lá bá ti gbógbó fún alọ́la ẹ̀ báyìí ọ̀nà ti là ó ọ̀nà wa ti là ojú àtọ̀ lọ́tẹ̀ ẹ ṣe gan Ọlọ́run máa dáàbò bò yín àmín Ọlọ́run ẹ ṣe gan God bless you ẹ ṣe àdúrà la nídìí àti àkókò tí ẹ máa fi sílẹ̀ gbogbo tí ẹ bá dẹ̀ ní pátápátá òun ni kẹ́ ẹ fi dìde kẹ́ ẹ fi support àwọn ìyá wa náà ẹ jọ̀ọ́ a nídìí àdúrà gidigidi prayer a nídìí àdúrà yẹn ìwọ tó bá lè join prayer yìí mo ti sọ fún yín kẹ́ send sí mi ò rí bí mo lè send látòrí kíní lọ sórí Facebook ni meeting yìí ò tí host kò tí bẹ̀rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ nísìn a máa ṣe prayer yìí ẹ dákun torí Ọlọ́run meeting ti bẹ̀rẹ̀ o ó ti bẹ̀rẹ̀ o ẹ lè join ẹ̀yin tí mo ti pè é sí ẹ join
a ti bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ kémi náà fi yín sílẹ̀ láti lọ darapọ̀ mọ́ wọn prayer ti bẹ̀rẹ̀. ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ àdúrà gangan kẹ̀dẹ̀ fi support wọn ẹ̀yin abiyamọ ẹ dìde ẹ̀yin abiyamọ ayé. nìkan ẹ mọ̀ pé létè tá a bá stop lélẹ̀ àwọn pípì máa ráìdì wa lọ ni ṣùgbọ́n láti kúrò láàrin wọn wípé no sẹ́ àgbà pé àgbà tẹ́rí pé meeting yẹn ti bẹ̀rẹ̀ prayer yẹn ti bẹ̀rẹ̀ kọ́lọ́run kó jọ kó dá sí ọ̀rọ̀ yẹn kọ́run kó gbọ́ àdúrà wa ẹ jọ̀ọ́ prayer yẹn ti bẹ̀rẹ̀ mo ní láti máa lọ́nsìn àdúrà wo gbà lórúkọ Jésù àní rí bí ẹ bá wa ṣí ètò yìí káàkiri ẹ bá wa pín káàkiri àdúrà náà la nídìí báyìí ẹ bá wa fi support rẹ̀ gbogbo ẹ̀yin ọmọ tí ẹ mọ̀ pé ẹ lè dìde ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ jà fún ẹ̀tọ́ yín lásìkò yìí ẹ support wọn kẹdẹ support Akérédolú àsìkò tẹ́ ẹ lè fi jáde opportunity ló wà nílẹ̀ fún yín ẹ mọ̀ jẹ́ kán dẹ́rù bà yín Ṣèyí Mákindé à ń retí rẹ o Ṣèyí Mákindé à ń retí ẹ dáadáa ṣe bí ọmọ kọ́ o ṣe bí ọmọ kọ́ ẹ ṣe hi sí mi lórí WhatsApp mi màá send ẹ sí yín màá send link yẹn sí yín through orí WhatsApp ẹ jọ̀ọ́ abẹ̀yín ni ẹ join wa ẹ̀yin náà ẹ jẹ́ ká jọ ṣe prayer yìí ẹ jẹ́ ká jọ darapọ̀ ká jọ gbàdúrà fún àwọn akọni wa tí wọ́n lójú ogun kí ọmọ ṣe ru òkú wọn padà wá sílé kí wọ́n padà sílé láyọ̀ àtàlàáfíà bẹ́ẹ̀ náà ni ó ṣe rí gbogbo ǹjẹ́ ogun tó bá kó dání kó ṣiṣẹ́ ẹni tó bá fẹ́ gbàbọ̀dé láàrin wọn káṣírí ẹ̀ kó tú kí wọ́n tó kúrò nílé bẹ́ẹ̀ ni ó ṣe rí ó dàbọ̀ o a mọ̀ pàdé ó dìgbà kan náà lẹ́ẹ̀kan ṣoṣo lẹ́ẹ̀kan sí Tẹ́ni Ọmọ Ológo lórúkọ tèmi ẹ má sì gbàgbé láti bá wa subscribe sí YouTube channel wa ẹ bá wa subscribe sí YouTube yẹn kí àwọn èèyàn torí tó bá ti gbé gbèsè wọn ẹ̀mọ̀ pé tí wọ́n bá ti rí kinní yẹn ṣe wọ́n máa bínú bẹ́ẹ̀ ni Tẹ́ni Ọmọ Ológo ni ṣé ẹ ti ṣetán ọmọ Yorùbá ǹjẹ́ ẹ ti ṣetán àlójú oorun mọ́ ẹ darapọ̀ mọ́ wa kí gbogbo a lè jọ ṣe àdúrà yẹn papọ̀ yóò dára fún yín ọ̀rọ̀ yín ó dẹ̀ dayọ̀ ó dàbọ̀ mórí yín ná. Ní ìgbà kẹ́yìn